Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ìlú Ìlọrin ni a wà báyìí ní olúìlú ìpínlẹ̀ Kwara. A sì wà ní ilé ẹjọ́ upper area níbi tí ìgbẹ́jọ́ tí Saheed Òṣùpá tí wọ́n pe Portable ọmọ Ọlálọ́mí ti ṣẹ̀ṣẹ̀ parí. Ní báyìí a wà pẹ̀lú àwọn agbẹjọ́rò, wọ́n sì ṣetán láti bá wa sọ̀rọ̀. Ẹ káàárọ̀. Ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín fún wa, ẹni tí ẹ dúró fún àti bí ìgbẹ́jọ́ ṣe lọ? Èmi ni Chief Barrister Isaac Adébáyọ̀, S.A. Yusuf, S.A. Hussein and Abdulrasheed. Àwa la dúró fún Portable. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé Saheed Òṣùpá ó competition mọ́ Portable pé ó jí orin òun kọ, ó sì bá ń lórúkọ jẹ́. So àwa wá gbé lọ police headquarter, wọ́n lọ arrest ẹ̀ ní Sango Ọ̀tà. Wọ́n gbé lọ police headquarter, bàtà dèdè police headquarter wọ́n fún ní bail àlọ́lé. Ìgbà tó dàárọ̀ ẹ̀ Saheed Òṣùpá wá, ọmọ yẹn dẹ̀ bẹ́ẹ̀, ó dọ̀bálẹ̀, ó bẹ́ẹ̀, ó ṣe everything. In fact àwọn ọlọ́pàá gan bẹ́ẹ̀ ó dẹ̀ ní rárá kó ń gbà pé àfikún gbé wá court. Ìgbà tí wọ́n dẹ̀ gbé dé kóòtù sí, Ọlọ́run ṣe kóòtù fún ní bail. Wọ́n ní kó máa lọlé, kó wá máa ṣe ìjẹ́jọ́ láti dé. Lẹ́yìn eléyìí kí wá ní ohun tó kàn? Nǹkan tó kàn sí ni pé nǹkan tó kù sí ni pé àpàfẹ́ ti béèlè tí ó sì máa ń lọlé lágbára náà. Kí ni àwọn ohun tí béèlì rẹ̀ pè fún? Wọ́n ní chairman PMAM, Performing Musician Association of Nigeria, Kwara branch, then ẹni tó wá nílẹ̀ ní GRA. Chairman PMAM dẹ̀ ti ń bọ̀, èmi ni lawyer, it's my client, mo sì pé ó ti ń bọ̀. So then GRA àti rí one of my clients náà tó nílẹ̀ ní GRA tó dẹ̀ ní sí ọ̀fun, òun náà ti ń bọ̀. Ẹ ṣé púpọ̀, orúkọ yín àti ẹni tí ẹ dúró fún lẹ́ẹ̀kan sí? I'm Chief Barrister Isaac Adébáyọ̀, a dúró fún Portable pẹ̀lú àwọn akẹgbẹ́ mi. Ẹ ṣé púpọ̀, ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu agbẹjọ́rò tó dúró fún Portable. Ní báyìí a fẹ́ bá agbẹjọ́rò tí ó dúró fún Saheed Òṣùpá sọ̀rọ̀. Ẹ jẹ́ ká mọ orúkọ yín, ẹni tí ẹ dúró fún àti bí ìgbẹ́jọ́ ṣe lọ lérèfé. Orúkọ mi ò yí padà, èmi ni amòfin Abdulkadir Adémọ́lá Abọ́lájí Àjàsà, tí mo jẹ́ representative tí mo represent Alhaji Saheed Òṣùpá tí mo bá mọ̀ sí ọ̀gbìn ìfìmọ̀ wà. We are about 5 of us tí a represented, but I'm just one of the lawyers who are not the lawyers tí a represent. Wọ́n sọ wípé wọ́n ti fún Portable ní bẹ́ẹ̀lì. Kí ni ìdí tí wọ́n fi fún ní bẹ́ẹ̀lì? Ǹjẹ́ ẹ̀yin ò ṣe pé àtakò sí bẹ́ẹ̀lì náà nílé ẹjọ́ ni? Kì í ṣe pé a pe àtakò sí, ṣùgbọ́n irú ẹ̀sùn tí wọ́n fi kan Portable ó wà ordinarily bailable, is a bailable offence. Léyìí tó túmọ̀ sí pé the court ní discretion, ìyẹn agbára láti decide ní in one way or the other bí a kàn fún ní bẹ́ẹ̀lì àbí kàn máa fún ní bẹ́ẹ̀lì. ṣùgbọ́n ní on our own part lọ́dọ̀ tiwa, àwa tako wípé kílé ẹjọ́ fún ní bẹ́ẹ̀lì, ṣùgbọ́n ilé ẹjọ́ rí i pé àwọn nídìí láti fún ní bẹ́ẹ̀lì, ilé ẹjọ́ fi fún ní bẹ́ẹ̀lì. Ẹ ṣé púpọ̀. Ṣé báyẹn ṣe ń darapọ̀ mọ́ wa, orí ìkànnì BBC Yorùbá la wà ní ilé ẹjọ́ upper area níbi tí wọ́n ti parí ìgbẹ́jọ́ tí Alhaji Saheed Òṣùpá tí ó pe Portable ọmọ Ọlálọ́mí fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Ní báyìí Portable sì wà ní ilé ẹjọ́ láti rí wípé wọ́n parí ohun gbogbo tí bẹ́ẹ̀lì rẹ̀ pè fún kí ó tó di pé ó lè lọ sílé. Máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo, ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.